نعم الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك. أمرا من فضيلة شيخنا ìbéèrè oníbéèrè nígbà míì tí èèyàn bá béèrè èèyàn wò pé kí ni òun tó ń fẹ́ gbà lérò pẹ̀lú irú béèrè kí ló fẹ́ gbà lérò. Muawiya ibn Abi Sufyan thabatat suhbatuhu, kò rújú kò síyèméjì pé sàbí ànábì ni. kí lẹ́ni ẹ̀ gbà lérò pẹ̀lú pé sójagun Badiri àbójagun Uhud, ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ̀ o. ṣùgbọ́n irú béèrè èèyàn wò pé kí ló bí nígbà tí èèyàn sọ pé ṣé ẹnìkan sàbí kan sọ wà nínú àwọn tí ó kì í ṣáàyè lẹ́yìn ànábì ńjọ́ kan báyìí. bí òkè tíjọ́ kan só ní sọ́hbà bí ò ní sọ́hbà. ṣẹ̀rí èsì ni wípé kò rújú pé Muawiya ibn Abi Sufyan nínú àwọn sàbí ànábì ni. ó sì ní àwọn ọlá tó pọ̀ nínú ẹ̀ ni pé kana min katabatil wahyi, nínú àwọn tí wọ́n kọ alukur'ani lẹ̀ tànàbí òní kéésì wá kọ́ wa kọ alukur'ani jọ tí alukur'ani bá sọ̀kalẹ̀. ó mi pé nínú àwọn olùfọkàntán nínú àlùmọ̀ yìí òun ni Muawiya ibn Abi Sufyan. ẹlẹ́ẹ̀kẹta òun ni pé ìsìláàmù rẹ̀ lọ́ra díẹ̀, kò sínú àwọn tó jagun Uhud àtògùn Badiri pẹ̀lú àwọn mùsùlùmí gẹ́gẹ́ bí ìbéèrè. bọ̀tẹ́ wò pé kí ni ẹni yẹn fẹ́ lò. àyà Ọlọ́run bá ní la yastawi minkum man anfaqa min qabli al-fathi wa qatal ulaika a'zamu darajatan min alladhina anfaqu min ba'du wa qatalu. kí ló wá wí wa kullan, ẹ má dara yín láàmú, wa'ada Allahu al-husna. Ọlọ́run bá ní àtàwọn tán ṣègbìyànjú tán náwó tán nára kó tó di pógun fatihu ṣẹlẹ̀, òun náà ni fatihu Hudaybiya, gazwatu Hudaybiya. àtàwọn tí wọ́n táwọn jẹ́ pé lẹ́yìn ni Ọlọ́run ní ẹ má fi wọn wéra wọn o, ìyẹn ni pé àwọn sàábé jura wọn lọ ní level. àmọ́ gbogbo wọn Ọlọ́run ní wa kullan, àti kíní kejì wọn, àwọn tó kọ́ gba ìsìláàmù ní àbáwọn tó gbà lẹ́yìn, wa'ada Allahu al-husna, àdéhùn Ọlọ́run ọba ni pé dáadáa ń bẹ lọ́dọ̀ wọn níwájú Ọlọ́run, òun náà l'àlìjánná. nínú àwọn àyà tó wá generally tó sọ àdéhùn tí ń bẹ fáwọn sàábé, òun náà la àyà yìí. ọba tó mọ̀ ẹ̀rí Abdullahi ibn Abbas ní umiru an yastaghfiru li ashabi nabiyyi sallallahu alayhi wa sallam wa huwa ya'lamu annahum sayaqtatilun. ọba tó mọ̀ wípé wọ́n padà ní èdè àìyedè láàrin wọn, ọba yẹn ló ti sàsọ́lẹ̀ wípé ẹ má dara yín láàmú, gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ lẹ́yìn, wa kullan wa'ada Allahu al-husna, òun ti sàdéhùn pé ẹni rẹ̀ ni wọ́n, aljanna Ọlọ́run ọba ń bẹ fún wọn. laqad taba Allahu ala an-nabiyyi wal muhajirina wal ansar. Ọlọ́run ni àti gba tútúbà wọn, àti gbà wọ́n lẹ́rú. kí lèyàn fẹ́ máa dara ẹ̀ láàmú sí? tó o bá ti gbọ́ pé wọ́n léyàn di sàábé báyìí, ó ti di kíni o, ó ti tóbi lójú wa nìyẹn. àwọn onímọ̀ dákẹ́ lórí abala yìí, wọ́n tún wájú yé wa pé àwọn kan tún bẹ sigaru ni wọ́n, sigaru as-sahaba. wọ́n tún wá ní mọ́jọ tán síbẹ̀ o, àwọn kan tún bẹ atfalu as-sahaba, àwọn ọmọ pẹ́ẹ́nẹ́sìn sàábé, torí pé anabi gan ni wọn. kọ́dà wọn làwọn ọmọ tí ò ní làákàyè tí wọ́n yé gbọ́n, wọ́n yé di sínú tẹ̀m, wọ́n yé dá nǹkan mọ̀ pé bá a sáwọ́ tọ́ílẹ̀tì bá a ṣe ta bá ní. ṣùgbọ́n wọ́n jèrè wípé ojú ànábì gan ni wọ́n báyìí, wọ́n jọ gbogbo àwọn àmì tí wọ́n mọ̀ wá lẹ́yìn. kò sírú wòlíì ọ̀hún kéèyàn tó mọ̀ wá sọ̀rọ̀ bàbá ẹ̀ tá bàbá ẹ̀ tá ni ìyá ẹ̀ tá ni yálà ìyá ẹ̀ tá ni bàbá la bàbá ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn sàbí ànábì walau kanu atfalan mina sahaba. kọ́dà kan já àwọn ọmọ pínnín sí ọlọ́mọdé àṣìṣe o náà.